الحق من ربك فلا تكونن من الممترين. بسم الله الرحمن الرحيم. الحمد لله حمدا يليق بجلاله وعظمته، والصلاة والسلام على خيرة حلقه وصفوة رسله محمد النبي الكريم وعلى آله وصحبه ومن اهتدى بسنته إلى يوم الدين. السلام عليكم ورحمة الله وبركاته. lẹ́yìn tí a fi orúkọ Ọlọ́run tá fi bẹ̀rẹ̀ adú ọpẹ́ tí ó pọ̀ fún Ọlọ́run tí ó dá wa tó sì fi ìmọ̀nà tó fi ta wá lọ́rẹ adúpẹ́ fún Ọlọ́run. Ìkẹ́ Ọlọ́run àti ọlá Ọlọ́run kó lọ bá òjíṣẹ́ Ọlọ́run ẹni tí ó lóore jùlọ nínú gbogbo ẹ̀dá tí Ọlọ́run dá àti nínú gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run ẹni ẹ̀ṣà nínú àwọn ànábì Ọlọ́run. Kí àánú Ọlọ́run àti ìkẹ́ rẹ̀ kó lọ bá òjíṣẹ́ Ọlọ́run yìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Muhammad. Bẹ́ẹ̀ ni kí àánú Ọlọ́run àti ìkẹ́ rẹ̀ kó lọ bá gbogbo àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ tí wọ́n gba iṣẹ́ Ọlọ́run tí òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam tó gbà wá láti ọ̀dọ̀ Ọlọ́run wọ́n gbà dání tí wọ́n sì fi jíṣẹ́ fún àwọn ènìyàn ní gbogbo àyíkáyè. Kí àánú Ọlọ́run kó lọ bá wọn, kó lọ bá gbogbo àwọn ẹni tí wọ́n bá fi súnà nàbí sallallahu alaihi wasallam àti ìlànà rẹ̀ tí wọ́n fi ṣe ìmọ̀nà títí lọ di ọjọ́ alkiyama. Akí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn ní okú títọ́lá kí Ọlọ́run dákun kọ́lọ́run ṣe wá ní ọmọ aljanna tí ọjà sí pé okùn iná ni a fi kí ara wa ńgbà tí a bá dé ọgbà aljanna yìí kọ́lọ́run ṣe wá ní ọmọ aljanna. Kí a tó mọ̀ tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ní àyájọ́ títò ní à ń ṣe àdúà fún iléeṣẹ́ tí a ń bẹ yìí òun ní Alhaq TV pé kí Ọlọ́run dákun Ọlọ́run mọ́ bá wa dúró tì wọ́n Ọlọ́run jẹ́ kí iléeṣẹ́ yóò máa ní lọ síwájú. Iléeṣẹ́ yìí wọ́n ní ìrànlọ́wọ́ púpọ̀ nítorí kí iṣẹ́ Ọlọ́run kó lè ní ìtẹ̀síwájú, kí ọ̀rọ̀ àti àgbọ́yé nípa ẹ̀sìn Ọlọ́run kó lè fọ́nká, kí àwọn ènìyàn kí wọ́n lè ríran nínú ẹ̀sìn Ọlọ́run. Iléeṣẹ́ yìí tí ó gbé dání nìyẹn wọ́n ní ìrànlọ́wọ́. Gbogbo àwa tí a ti ná tọrọ kọ́bọ̀ síbẹ̀ kọ́lọ́run gbà lẹ́sìn fún wa, kọ́lọ́run sì fi ọ̀pọ̀ rọ́pò. Gbogbo wa náà ẹ jẹ́ á gbìyànjú káwa náà ní ipa púpọ̀, ipa tó dáa tá a kò ń bẹ nítorí kí iléeṣẹ́ yìí kó lè máa ní ìlọsíwájú. À ń jẹ́ ìlọsíwájú fún Islam ń sì ń jẹ́ àtìlẹ́yìn fún iṣẹ́ Ọlọ́run. Ọlọ́run ti gbogbo wa lẹ́yìn. Èyí tí ń jẹ́ àkọlé ọ̀rọ̀ wa ní inú ìdánilẹ́kọ̀ọ́ títò ní òun ni adabul akli wa shurbi fil Islam. Kí làwọn ẹ̀kọ́ èyí tí ń bẹ fún jíjẹ tá a bá fẹ́ jẹ nǹkan àbí a fẹ́ mu nǹkan nínú ẹ̀sìn wa tí a wà yìí. Ká jẹun àti ká mu àánú ni láti ọ̀dọ̀ Ọlọ́run, ìkẹ́ni láti ọ̀dọ̀ Ọlọ́run tí Ọlọ́run fi ṣe àánú àwa ọmọ ẹ̀dá ènìyàn. Àánú ni oore Ọlọ́run ni nínú àwọn oore lọ́pọ̀lọpọ̀ tí Ọlọ́run ṣe fún ni òun ni kí a jẹ ká sì mu. Ẹ̀sìn Islam kò fi nǹkan kan lẹ̀ láì dá sí. Ó kọ́ wa ní àwọn ẹ̀kọ́ lọ́pọ̀lọpọ̀. Nínú ẹ̀ òun náà ní àwọn ẹ̀kọ́ èyí tó dìrọ̀ mọ́ jíjẹ àti mímu nínú ẹ̀sìn wa tí à ń bẹ yìí. Alákọ̀ọ́kọ́ nínú tí ó pàtàkì tó yẹ kí èmi àti ẹ̀yin ká mọ̀ òun ni wípé mùsùlùmí tí ó bá fẹ́ jẹ àbó fẹ́ mu kó jẹ nínú tó dáa, tó mọ́, tó jẹ́ halal. Òun ni kí mùsùlùmí ó jẹ, òun ni kí ó sì máa mu. Ẹni torí pé Ọlọ́run ó sọ nínú Al-Qur'ani pé ya ayyuhal ladhina amanu kulu min tayyibati ma razaqnakum. Ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ máa jẹ èyí tó mọ́ tó dáa nínú àwọn tí a fi ṣe láwọn nǹkan tá a fi ṣe àrísìkì fún yín. Ajá sí pé látara eléyìí ó mú wa mọ̀ dájú pé èyí tó pàtàkì tó sì dára jù fún mùsùlùmí tó jẹ́ ọ̀ranyàn òun ni pé èyí tó bá jẹ́ halal nínú àwọn nǹkan wa, nínú àwọn nǹkan jíjẹ òun ni ká máa jẹ. Èyí tó bá sì jẹ́ halal nínú nǹkan mímu òun ni kí a máa mu. Ká jìnà sí gbogbo èyí tí ó bá jẹ́ èèwọ̀, tó bá jẹ́ haram. Torí pé àwọn kíní wọ̀nyí ń tí ń kó ìnira báyàn ni nígbà tí èèyàn ò bá yẹ̀ fún tó jẹ́ haram. Yóò kó ìnira báyàn kódà gan nínú ìṣẹ̀mí ẹ̀ nínú ayé nígbà tí ń bá ń tọrọ nǹkan lọ́dọ̀ Ọlọ́run tí ń sunkún sọ́dọ̀ Ọlọ́run pé ìrẹ́ Ọlọ́run mo fẹ́ nǹkan báyìí. Látara pé ń jẹ ẹni tí ó jẹ́ èèwọ̀ tí sì mu tí ó jẹ́ èèwọ̀, Ọlọ́run lè má gba àdúrà rẹ̀ gẹ́gẹ́ bí Ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ó ṣe ṣe ní àlàyé fún wa. Ká má ẹ̀ṣẹ̀ tó wá sọ ẹ̀ṣẹ̀ tí tó ń bẹ fúnra ẹni bẹ́ẹ̀ nígbà tí ó bá di ọjọ́ alkiyama. Ìkejì nínú àwọn nǹkan tí ó yẹ kí á mọ̀ dájú òun ni pé mùsùlùmí gbogbo ìṣe rẹ̀ láyé ìjọsìn ni. Látara eléyìí tẹ́yìn bá fẹ́ jẹun gan tó yẹ pé ẹ̀tọ́ ni fún kí ó jẹ́ nǹkan gbádùn ni fún, àti tó bá fẹ́ mu tó yẹ pé nǹkan gbádùn ni kí ó mu tí ó bá fẹ́ mu tòun ti bẹ́ẹ̀ yẹn ó mọ̀ tó lè gbalada látara ẹ̀. Ọ̀nà wo ni òun ni pé niyyatul ibada bi ta'amihi wa sharabihi bi aklihi wa sharabihi.
tí ó bá fẹ́ jẹ àbó fẹ́ mu kó dà níyàn kó fẹ́ fi jọ́sìn fún Ọlọ́run ni lọ́nà wo ni òun ni wípé kó dà níyàn pé tí mo fẹ́ jẹ yìí mo fẹ́ jẹun àbí mo fẹ́ mu nǹkan nítorí kí n lè lágbára àti jọ́sìn fún Ọlọ́run bóyá nítorí kí ó lè lágbára àti kírun ni o bóyá nítorí kí ó lè lóko ara láti lè gba ààwẹ̀ láti fi jọ́sìn fún Ọlọ́run téèyàn bá ṣe bẹ́ẹ̀ èèyàn ó mọ kó ládá púpọ̀ nítorí pé Ànábì sallallahu alaihi wasallam ó ti jẹ́ àmọ́ eléyìí látara pé bí èèyàn bá ti da àníyàn téèyàn bá dà pẹ̀lú nǹkan òun náà ni kíní yẹn ó máa jẹ́ nígbà téèyàn bá ti dà níyàn pé kíní yìí mo fi ń jọ́sìn fún Ọlọ́run ni ó ti di ìjọ́sìn nìyẹn tí ń fi ń tẹ̀lé Ọlọ́run tó sì já sí pé nínú àwọn nǹkan àwò ni bákan náà tó ní ẹni tí ó bá fẹ́ jẹ tí ó sì fẹ́ mu ẹni tí ó bá fẹ́ jẹun gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ó ṣe fi lélẹ̀ fún wa àbí ẹ̀kọ́ tá a gbà láti ọ̀dọ̀ òjíṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ yẹn bá fẹ́ jẹun kó mọ́ rọ̀gbọ̀kú kó fi ara tẹ̀ síbi kan nígbà tí ó bá fẹ́ jẹ kó jókòó ní jíjókòó tí ò ní pé bóyá tí ò ní mú fàárí dání òun ni kó jó níjókòó ẹrú Ọlọ́run lásán nítorí pé Ànábì sallallahu alaihi wasallam ó ní la akulu muttaki'a ó lè mi ń tèmi o èmi kì í rọ̀gbọ̀kú nígbà tí n bá fẹ́ jẹ innama ana abd torí pé ẹrú lèmi ó ní ẹrú lòun ẹrú lásán kan ní mi akulu kama ya'kulu al-abd èmi náà ń jẹ gẹ́gẹ́ bí ẹrú ṣe ń jẹ ni wa ajlis kama yajlisu al-abd mo sì ń jókòó gẹ́gẹ́ bí ẹrú ṣe ń jókòó eléyìí ẹ̀kọ́ láti ọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam kí gbogbo àná ọjọ́ mú dání bákan náà tún ní nínú àwọn ẹ̀kọ́ tó yẹ kí á mú dání òun ni pé èyí tó bá rọrùn tó bá rí nínú oúnjẹ tó sì jẹ́ halal kínú rẹ̀ ó dùn sí yọ́nú sí jẹ́ ó tó òun náà ni kó jẹ lóúnjẹ mọ́ níran kan pé èyí tí mo rí yìí kí lélẹ́yìn nísìnyí eléyìí ò tó nǹkan kan àbí eléyìí ò fàyìn àbí ò jẹ nǹkan kan rárá mọ́ lórí lọ́dọ̀ Ọlọ́run èyí tó bá ti rọrùn nínú oúnjẹ òun ni kó jẹ bákan náà tún ní tó bá rí nínú oúnjẹ tó bá fẹ́ láti jẹ kó jẹ bó bá sì fẹ́ o lè fi ń lẹ̀ nígbà tẹ́mi ẹ bá kọ̀ kẹwàá ṣe pé kẹ́yìn o máa fi láì fi kan oúnjẹ iṣẹ́ ẹ̀yẹn ń bẹ nílé ni àmì ń bẹ ní láàrin àwọn èèyàn àbí wọ́n pè sí àpèjẹ kan tí wọ́n bá fún ẹ lóúnjẹ tó bá já sí pé oúnjẹ tẹ́mi ti ẹ jẹ ni jẹ́ alhamdulillah tó bá já sí pé oúnjẹ tẹ́mi rẹ̀ ò jẹ ni tó fẹ́ kó fi ń lẹ̀ mọ́ sọ láìfi mọ́ sọ aburú sí oúnjẹ yẹn pé ẹ̀wọ̀n tí wọ́n ṣe gan ìrẹsì náà ò tẹ̀ jiná àbí kíní kan kò dáa bẹ́ẹ̀ yẹn torí pé Ànábì sallallahu alaihi wasallam bí òjíṣẹ́ Ọlọ́run bó ṣe wà nìyẹn gẹ́gẹ́ bí ṣe ń bẹ nínú hadithi Abi Hurairah pé òjíṣẹ́ Ọlọ́run ma aaba ta'aman qat òjíṣẹ́ Ọlọ́run ò fi láìfi kò fẹ́ ní láìfi kan oúnjẹ kan wò láyé in ishtahahu akal tí ó bá wù tẹ́mi ẹ fẹ́ oúnjẹ yẹn yóò jẹ wa in karihahu tarak tí ẹ̀mí ò bá fẹ́ oúnjẹ yẹn yóò sì fi lẹ̀ bó òjíṣẹ́ Ọlọ́run ṣe wà ní sallallahu alaihi wasallam àmẹ́lẹ̀ yóò túmọ̀ yìí pé bí wọ́n bá sí ń jẹ fún ẹ nínú ilé tí yóò tó kó mọ́ sọ fáwọn ará ilé pé eléyìí yóò tó ẹjọ́ ẹ bá mi wáyọ̀ wá àbí tó bá dìgbà mi iyọ̀ fẹ́ pọnu ẹ bá dìgbà mi ẹ má ṣàkíyèsí ẹ àwọn àlùfáà onímọ̀ wọn ní eléyìí ò burú kì í ṣe ìwọ ní kẹ́yìn ó ta àwọn tí wọ́n bá jẹ́ ará ilé èèyàn jí pé kíní yìí o báyìí ni mo fẹ́ sí àbí báyìí ni ó dáa irú eléyìí gan ní tí tó ń jẹ́ kí ìfẹ́ ó máa wà láàrin àwọn ará ilé ni nínú ẹ̀kọ́ oníkẹ́ngbà téèyàn bá fẹ́ jẹ kó gbìyànjú àti jẹ pẹ̀lú àwọn ẹlòmíì ó bá fẹ́ jẹun kẹlòmíì ó wà pẹ̀lú ẹ̀ ó lè jẹ́ àlejò ó sì lè jẹ́ ìkan nínú àwọn ará ilé ó lè jẹ́ ìyàwó ó lè jẹ́ ọmọ kódà gan ó lè jẹ́ ọmọ ọ̀dọ̀ tí wọ́n jọ ń gbélé kó gbìyànjú kí òun pẹ̀lú ẹnìkan kí wọ́n jọ jẹ oúnjẹ yìí nítorí pé Ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ àmọ́ pé bí oúnjẹ tá a bá papọ̀ tá a jọ jẹ àlùbáríkà bẹ́ẹ̀ ó ní ijtami'u ala ta'amikum yubarak lakum fi ó ní ẹ papọ̀ jẹ oúnjẹ yín ẹ jẹ́ kí ọwọ́ máa ta lóra wọn nínú oúnjẹ látara eléyìí àlùbáríkà wọnú oúnjẹ yẹn fún yín tí èèyàn bá fẹ́ jẹun tó fẹ́ bẹ̀rẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tí òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam tó kọ́ wa tó sì pàtàkì òun ni kẹ́yìn òun rántí ṣe bísímìlá dá orúkọ Ọlọ́run ṣe bísímìlá nígbà tí ó bá fẹ́ jẹ oúnjẹ àwọn ọ̀rọ̀ wá láti ọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam lọ́pọ̀lọpọ̀ tí ń ṣe ìfirinlẹ̀ ẹni tí a sọ yìí nínú ẹ̀ òun ni pé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ó sọ fún wa pé idha akala ahadukum falyadhkur ismallahi ta'ala bẹ́ẹ̀ nìkan ní bá jẹun kó dárúkọ Ọlọ́run ìyẹn ni pé kó ṣe bísímìlá kọ́dà gan fa in nasiya an yadhkura ismallahi ta'ala tí ó bá wá gbàgbé láti dá orúkọ Ọlọ́run fi awwali níbẹ̀rẹ̀ oúnjẹ yẹn falyakul àsìkò gbà tó bá rántí yẹn náà ni kó sọ pé bisimilahi awwalahu wa akhirah kó dárúkọ Ọlọ́run kó sọ pé bisimilahi awwalahu wa akhirah kó ṣe bẹ́ẹ̀ yẹn gbogbo gbà tí ó bá ti rántí ẹ̀ tí ẹ̀yẹn bá wá jẹun tán ẹ̀kọ́ tí òjíṣẹ́ Ọlọ́run kọ́ wa sallallahu alaihi wasallam ó ní kí ẹ̀yin ó dúpẹ́ fún Ọlọ́run
kẹ́yìn ó sọ pé alhamdulillahi alladhi at'amani hadha wa razaqani min ghayri hawlin minni wala quwwa nta ń sọ nìyí ńgbà tí a bá jẹun tán kẹ́yìn ó dúpẹ́ fún Ọlọ́run kí ó more oore tọ́lọ́run ṣe fún yìí oore jíjẹ mímu torí pé ẹlòmíì wà ó ní náà tí ò lè jẹ àárẹ̀ kò lè jẹ ó jẹ ìgbà tí Ọlọ́run sì ní kí wọ́n ní ìwọ rí n tó fẹ́ jẹ tán ó tún lágbára àti lè jẹ Ọlọ́run tún ní ó lọ dúpẹ́ fún Ọlọ́run lórí ẹ̀ eléyìí bí ẹ̀yàn bá sọ gẹ́gẹ́ bí ó ṣe wá láti ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run ó tún tara ẹ̀ tún ṣe àforíjì fún yàn gẹ́gẹ́ bí ṣe ń bẹ nínú hadith bákan náà tún ní nínú àwọn ẹ̀kọ́ tó pàtàkì tó yẹ kí a mú dání ńgbà tí a bá ń jẹ òun ni wípé ànábì sallallahu alaihi wasallam ó wáyé pé máa ń fi ọwọ́ mẹ́ta ọmọ níka mẹ́ta òjíṣẹ́ Ọlọ́run fi máa ń mú oúnjẹ kí lẹ́kọ̀ọ́ tó wà lára ilé òun ni pé òkèlè téèyàn bá fẹ́ bù kó máa ń bà kó má yẹ pé bí ó bá ṣe tó ń gbáyà tí àbí bí ọwọ́ náà bá ṣe tó bẹ́ẹ̀ ni wọ́n fi máa bu oúnjẹ òkèlè ńlá òkèlè téèyàn lè jẹ lẹ́ẹ̀márùn tí ó bu lẹ́ẹ̀márùn kéèyàn ó gbé ní ẹ̀ẹ̀kan ṣo kí ó jẹ kò sí nínú ẹ̀kọ́ kò sí nínú ìjẹ́ ọmọlúàbí kéèyàn ó máa jẹ́ kí òkèlè yẹn ó kéré látara ilé nínú tí ń ràn yàn lọ́wọ́ òun ni kí ó jẹ́ pé bí ọmọ níka mẹ́ta bẹ́ẹ̀ yẹn òun ni kí ó fi jẹun gbà tí ó bá fẹ́ jẹ bákan náà tún ni nígbà tí ó bá fi oúnjẹ sẹ́nu kó gbìyànjú kó rán èyí tí ń bẹ lẹ́nu ẹ̀ náà kó tó bu ìmírìn sí bẹ́ẹ̀ sì ni tí ó bá fẹ́ jẹun kó máa jẹ láti ibi tí ó kángun sí níbẹ̀ ni kó ti bẹ̀rẹ̀ sí jẹ oúnjẹ àbí kó máa jẹ ní létí ẹ̀ kó máa jẹ ní àárín oúnjẹ yẹn Ànábì sallallahu alaihi wasallam ó sọ fún arákùnrin tí a ń pè ní Umar ọmọ Abi Salama ó sọ fún pé ya gulam ìrẹ ọmọdé yìí o sẹ́mìlá dárúkọ Ọlọ́run wakul mimma yalik ó sọ fún pé nínú hadith yìí ó sọ fún pé wakul mimma yalik máa jẹ tí ó bá súnmọ́ ẹ̀ sẹ́mìlá dá orúkọ Ọlọ́run ńgbà tí ó bá fẹ́ jẹun bákan náà tún ni ńgbà tí ó bá sì ń jẹ kul mimma yalik jẹ́ èyí tí ó bá súnmọ́ ẹ̀ nínú oúnjẹ òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ó kọ́ ní ẹ̀kọ́ yìí bákan náà tún ní tún bẹ nínú hadith mi tí òjíṣẹ́ Ọlọ́run sọ pé albarakatu tanzilu wasata at-ta'am òjíṣẹ́ Ọlọ́run ní alubarika àárín oúnjẹ ní máa ń sọ̀kalẹ̀ sí Ọlọ́run máa ní ká alubarika ó sọ̀kalẹ̀ sí àárín oúnjẹ fakulu min haffatay ẹjẹ́ ẹgbẹ̀gbẹ̀ oúnjẹ ní kẹ́mọ̀ jẹ tígbà tẹ́ bá gbé abọ́ oúnjẹ kalẹ̀ plateau oúnjẹ kalẹ̀ ẹgbẹ̀gbẹ̀ ní kí ẹ ti máa jẹ wala ta'kulu min wasati ẹ máa bu ní láti àárín bákan náà tún ní nínú àwọn ẹ̀kọ́ tó dìrọ̀ mọ́ jíjẹ àti mímu oníkíngbà tí ó bá jẹun tán láìka tí ó bá kú lọ́wọ́ rẹ̀ lóúnjẹ nítorí pé ìdẹ̀ra Ọlọ́run ni làbẹ́ẹ̀ sì ni tó lá inú abọ́ inú plateau inú àwo tó fi jẹun yẹn náà láǹtí ọba kúnbẹ̀ yẹn má fi ń lẹ̀ lásán má ṣìṣe pé mo ní alhamdulillah ó pọ̀ rẹpẹtẹ kò sí tí mo fẹ́ fi léyìí ṣe gẹ́gẹ́ bí àwọn ẹlòmíì ṣe máa ń ṣe rárá o jẹ́ kó tán nínú àwo yẹn kó o sì lanú ẹ̀ dáadáa kó o tó fọ ọwọ́ rẹ̀ bákan náà tún ni kí o tó fọ àwo yìí torí pé ó wá láti ọ̀dọ̀ Jábìr ìyọ́nà Ọlọ́run kí ọlọ́ba ó ní ànábì sallallahu alaihi wasallam ó pàṣẹ bila'kil asabi' was-suhfa pé kí àwọn ọmọ láìka bẹ́ẹ̀ sì ni káwọn ọmọ lá abọ́ ìjẹun ó wá sọ fún wa pé innakum la tadruna fi ayyi ta'amikum al-baraka nítorí pé mẹ́ta alùbáríkà wà nínú oúnjẹ tẹ́ jẹ bóyá yìí tí ó ra mọ́ ẹ lọ́wọ́ yẹn bóyá bẹ́ẹ̀ gan ni alùbáríkà wà bákan náà tún nínú àwọn ẹ̀kọ́ tí ó yẹ kí á dì mú òun ni wípé alla yanfukha fi at-ta'ami al-har tí oúnjẹ bá gbóná kẹ́yìn ó ṣe sùúrù fún kó tutù ní má máa fẹ́ atẹ́gùn sí láti ẹnu rẹ̀ má fi ẹnu fi atẹ́gùn sí bẹ́ẹ̀ ni omi gan náà ká sọ pé dọ̀tí kẹtì ẹ̀ wà lójú ẹ̀ má fi ẹnu fi fẹ́ atẹ́gùn sí fi rọra yọ ìdọ̀tí yẹn kúrò nínú omi ni kò dáa kí a máa fẹ́ atẹ́gùn sínú omi gẹ́gẹ́ bí ṣe ń bẹ nínú hadith Abi Sa'id radiyallahu anhu ìyọ́nà Ọlọ́run kọlọ́ba tó gbà wá láti ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam pé òjíṣẹ́ Ọlọ́run ó kọ̀ kí a máa fẹ́ atẹ́gùn sínú omi bákan náà tún ní hadith Ibn Abbas ìyọ́nà Ọlọ́run kí ó lọ bá ó sọ fún wa pé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ó kọ̀ fún wa pé kí a máa mí sínú tí a bá fẹ́ jẹ kéèyàn ó máa mí sínú ẹ̀ tí ó bá fẹ́ mu nǹkan lápèjúwe máa mí sí nígbà tí ó bá mu bẹ́ẹ̀ sì ni má fẹ́ atẹ́gùn sí ó wá nínú hadith Anas pé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam kana yatanaffasu fi sharabi thalathan ntójíṣẹ́ Ọlọ́run wa máa ń ṣe nígbà tí ó bá fẹ́ mu nǹkan òun ni wípé tó bá gbé sẹ́nu báyìí kì í mú tẹ́lẹ̀ kan náà yóò kọ́kọ́ mu díẹ̀ yóò wá mí síta yóò tún gbé sẹ́nu yóò tún mu díẹ̀ yóò mí síta yóò wá gbé sẹ́nu yóò mú ní ìkẹta bó ṣe Ọlọ́run bí ṣe ń ṣe nìyẹn kó má yẹ pé lẹ́ẹ̀kan náà tẹ́yìn bá ti gbé sẹ́nu báyìí yóò da gbogbo ẹ̀ kanlẹ̀ èyí ni ẹ̀kọ́ láti ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam nínú àwọn ẹ̀kọ́ tó pàtàkì tó yẹ kí á dìmú òun ni pé kẹ́yìn ó jìnà sí ash-shiba' al-mufrit kẹ́yìn ó yó àyójú ajẹ́ranjú kì í ṣe tí ó dáa ni kẹ́yìn ó rọra
nígbà tí o bá fẹ́ jẹ níbà tí yóò wúlò fún ara ẹ̀ òun ni kó jẹ torí pé Ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ àmọ̀dájú pé o kẹ́yìn ó máa yọ àyójú yẹn kó máa rọ ikùn kún aburú ni òjíṣẹ́ Ọlọ́run sọ fún wa pé ma mala'a adamiyyun wi'a'an sharran min batnihi òjíṣẹ́ Ọlọ́run ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn rọ nǹkan kan kò rọ́kún kò rọ́ kíní kan láwọn tí à ń rọkún kò rọ́kán kún tó burú jáyìn tó kó rọ ikùn rẹ̀ kún kó sàmọ̀ jẹun kó máa jẹ àjẹlé irú eléyẹn òun ni tí ó burú jùlọ òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n sọ fún wa pé hasbu ibni adama luqaymatun àwọn òkèlè kéékèèké bíi mélòó kan ó ti tó fún ọmọ anabi adam tó bá ti rí yẹn nínú arísìkí Ọlọ́run kó jẹ níbà èyí tí ó já sí pé yuqimna sulba tí ó jẹ́ kí ara rẹ̀ dúró dáadáa tí nira òfin ní sí fún tí ó sì fi lágbára ìbá eléyẹn ni kó máa jẹ tí ó bá já sí pé oúnjẹ ìsáhùn náà ni ó sáà tún fẹ́ jẹ sí àbótórí mi ó sáà tún wù pé òun fẹ́ jẹ sí náà ni òjíṣẹ́ Ọlọ́run ni tó kàn ní pé kó dá inú ẹ̀sìn mẹ́ta kó ìdá kan kó máa jẹ tó ń jẹ ìdá kan fún mímu ìdá kan fún mímí nítorí pé bẹ́ẹ̀ yẹn bá jẹ àjẹjù tí ò sí àyè téèyàn fẹ́ fi máa mú téèyàn ó fi mí dáadáa kí ni yẹn máa ń kó ìpalára bá irinṣẹ́ tó wà lára tí ń gbé atẹ́gùn mímí yẹn tí ń gbé jáde ìdí eléyìí kẹ́yìn ó jẹ́ kí oúnjẹ jíjẹ rẹ̀ kó máa níbà bákan náà tó nínú àwọn ẹ̀kọ́ tó pàtàkì òun ni pé téèyàn bá fẹ́ jẹ tí mùsùlùmí bá fẹ́ jẹ kó fi ọ̀tún rẹ̀ kí ó fi máa jẹun kó má fi òsì kí ó má fi jẹ oúnjẹ torí pé Ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ òye wa pé idha akala ahadukum falyakul biyaminihi tí ẹnìkan nù yín tí ó bá fẹ́ jẹun kó fi ọ̀tún rẹ̀ kí ó fi jẹ bákan náà tún ni tí ó bá fẹ́ mu wa idha shariba falyashrab biyaminihi tí ó bá fẹ́ mu mi kó fi ọ̀tún rẹ̀ kí ó fi mu àbó fẹ́ mu kankan náà ni yóò wo jẹ́ nínú tá à ń mu kó fi ọ̀tún rẹ̀ kí ó fi mu nítorí kí ni kẹ́yìn ó má fi jọ ṣètọ́ni ó ní fa inna shaytana ya'kulu bishimalihi wa yashrabu bishimalihi ń bẹ nínú Sahih Muslim ó ní nítorí pé èṣù òun ní fi òsì jẹ ní sì fi òsì fi mu bákan náà tún ní àwọn ẹ̀kọ́ tó pàtàkì tó yẹ kí á dìmú ká sì máa lò òun ní pé tẹ́yìn bá fẹ́ jẹ tí ó sì fẹ́ mu kó má jẹun kó má mu mi eléyìí wá láti ọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam kíkẹ́yìn ó má jẹun kó má mu mi nínú abọ́ àbí kọ́ọ̀pù tí wọ́n fi góòlù tí wọ́n fi ṣe àbí tí wọ́n fi fàdákà tí wọ́n fi ṣe tó bá lè já sí pé góòlù ni wọ́n fi ṣe abọ́ yẹn plateau yẹn àbí góòlù ni wọ́n fi ṣe fàdákà yẹn èèwọ̀ ni kí mùsùlùmí kí ó fi jẹ àbí kí ó fi mu Ànábì sallallahu alaihi wasallam ó sọ fún wa pé la tashrabu fi aniyati dhahabi wal fidda wala ta'kulu fi sihafiha fa innaha lahum fi dunya wa lakum fil akhirah ó ní tí ẹ bá fẹ́ mu ẹ gbọ́dọ̀ fi cup àbí plateau àbí tí ẹ bá fẹ́ jẹ ẹ má lo plateau àbí cup èyí tí wọ́n ṣe látara góòlù àbí fàdákà ẹ má lo àwọn eléyẹn fún jíjẹ àti fún mímu nítorí pé àwọn kinní wọ̀nyí òun ń bẹ fẹ́yìn lálìjẹ́nà èyí tó tún rẹwà jù bẹ́ẹ̀ lọ àlìjẹ́nà lẹ́yìn ti lọ bá kẹ́ ṣe ayé kọ́ lẹ́yìn ti jẹ gbádùn yẹn ń bẹ fún àwọn ẹni tí wọn ò ṣe títọ́ lọ́wọ́ tí wọn ò gbà fọ́lọ́run láyé ni torí pé gbogbo gbádùn tiwọn ayé náà ni ó mọ̀ sí nítorí náà tẹ́yìn bá fẹ́ jẹ ẹ lè jẹ nínú àwọn nǹkan míì nínú àwọn abọ́ míì kódà gan kọjá sí pé tí wọ́n fi ṣe tó níye lórí ni àmọ́ kó má jẹ góòlù kí ó sì má jẹ fàdákà eléyìí ní kúkúrú nínú àwọn tí ó jẹ́ ẹ̀kọ́ tó yẹ ká dìmú ńgbà tí a bá fẹ́ jẹ tí a bá sì fẹ́ mu nínú ẹ̀sìn Islam kí Ọlọ́run jẹ́ kí ẹ̀sìn Ọlọ́run kó yé èmi àti ẹ̀yin kọ́lọ́run jẹ́ ó wúlò fún èmi àti ẹ̀yin Ọlọ́run jẹ́ kí àti ara rẹ̀ káwọlé ọlá ní ọ̀dọ̀ Ọlọ́run wallahu ta'ala a'lam wa sallallahu wa sallam ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in walhamdulillahi rabbil alamin. والحمد لله والله